Ẹ kú déédéé wòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ̀jẹ́ a máa rántí pé lórí ètò ohùn àánú wa yìí la ti ń ṣíra wa létí. Ibẹ̀ la ti ń gbára wa níyànjú. Ibẹ̀ la sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Ogun ènìyàn mímọ́ ò ní sọ ọ́ dẹdun arinlẹ̀ lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú tẹ̀síwájú. Kí ni ohùn àánú tòní? Ẹ̀rí bádìẹ ti ń jẹ fún ara wọn. Tí kọ̀lọ̀kọ̀lọ̀ ń fọmọ kọ̀lọ̀kọ̀lọ̀ ẹgbẹ́ ẹ̀ ṣoúnjẹ alẹ́. Ogun kan ń bẹ lójú ọ̀nà ìgbàgbọ́. Ogun ènìyàn mímọ́ ló ń jẹ́. Ìṣọ́ra, àdúà àti inú kan lèèyàn fi ń borí. Ìjọ kan ń bẹ nílùú kan nílẹ̀ Yorùbá wa yìí. Mo forúkọ bòjọ yìí láṣìírí. Ẹ wò ó. Kíní kan ṣẹlẹ̀ láwọn ọdún kan sẹ́yìn tí mo fi mọ̀ pé Bíbélì pé kò lábùlà. Wò ó. Bíbélì rẹ kó bá mi lọ sínú ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 15. Bíbélì wípé ṣùgbọ́n bí ẹ̀yin bá ń bu ara yín ṣán tí ẹ̀ sì ń jẹ ara yín run, ẹ kíyèsára kí ẹ má ṣe pa ara yín run. Àbó ò gbọ́ Bíbélì ti wí. Bíbélì wípé ká kíyèsára ká tó para wa jẹ tán. Ọ̀rọ̀ yìí ò sì dá lórí ìjọ tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí nìkan o. Ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ ẹ̀mí ló ti ṣàgbákò láabi nítorí pé wọ́n ti fara kááṣá lọ́wọ́ àwọn ènìyàn mímọ́. Ẹ wò ó, pásítọ̀ kan lọ kúrò nínú ìjọ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Òun lolùdásílẹ̀ bá fara ya nítorí pé àwọn ọmọ ìjọ kọ̀ọ̀kan wọ́n bá kúrò nínú ìjọ náà. Bàbá olùdásílẹ̀ ló bá pèpàdé gbogbo àwọn ọkùnrin ìjọ sínú ìṣọ́ òru. Ẹ wò ó, nínú ìṣọ́ òru tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ohun àràmàǹdà kan ṣẹlẹ̀ nínú èyí tá àrápẹrẹ rẹ̀ rí nínú Bíbélì. Kí ló ń tó ṣẹlẹ̀ náà? Bàbá olùdásílẹ̀ pàṣẹ pé kí wọ́n paná mọ̀nàmọ́ná. Ó sì wí fún gbogbo àwọn ọkùnrin ìjọ tó wà nínú ìpàdé ìṣọ́ òru yìí pé kí wọ́n bọ́ ẹ̀wù wọn, kí wọ́n bọ́ ṣòkòtò, kí wọ́n sì bọ́ bàtà wọn. Kí wọ́n wá wọ àwọn wọ̀nyí kí wọ́n wọ padà sódì. Ìyẹn ni pé kí wọ́n wọ ẹ̀wù sódì, kí wọ́n wọ ṣòkòtò sódì, kí wọ́n sì wọ bàtà wọn síra. Ẹ wò ó, bàbá yìí pé àdúrà mẹ́ta kan lọ́jọ́ tá à ń wí yìí. Ó sì dá mi lójú pé ìbànújẹ́ púpọ̀ ni ó pọ̀ lọ́run nítorí ohun táwọn ọmọ Ọlọ́run fira wọn ṣe ní dúníyàn. Àkọ́kọ́ nínú àdúrà tí bàbá yìí pè lọ́jọ́ tá à ń wí yìí ni pé kí àwọn ọkùnrin ìjọ kí wọ́n gbàdúrà pé bí wọ́n ti wọ aṣọ wọn sódì, bẹ́ẹ̀ ni káyé pásítọ̀ Lágbájá ọmọ Làkásègbè tó kúrò nínú ìjọ wọn, bẹ́ẹ̀ láyé rẹ̀ ó sì bọ́ sódì. Àbẹ́ẹ̀rí, àdúrà kejì tí wọ́n pè lọ́jọ́ láàbí ni pé bí wọ́n ṣe wọ ṣòkòtò sódì, bẹ́ẹ̀ ni káyé rẹ̀ ti bọ́ sí kọ̀rọ̀ tí òde ayé rẹ̀ yóò sì máa hàn sí gbangba. Àdúrà kẹta ni pé bí wọ́n ṣe wọ bàtà wọn sódì, bẹ́ẹ̀ ni káyé pásítọ̀ Lágbájá ọmọ Làkásègbè tó kúrò ní ṣọ́ọ̀ṣì wọn má ṣe bára mu mọ́ títí ayérayé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo gbọ́ lọ́jọ́ tá à ń wí yìí, àtiwádìí tèmi pàápàá ṣe lọ́wọ́ pásítọ̀ tí wọ́n gbàdúrà lé lórí. Pásítọ̀ ń sọ fún mi pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run o, ó níye ọmọ tó kú mọ́ pásítọ̀ tá à ń wí yìí lórí. Ó sì níye ìdààmú tó fojú wì nínú iṣẹ́ ìránṣẹ́. Ẹ wò ó, ọpẹ́lọpẹ́ ọ̀kan lára àwọn ọmọ ìjọ tó bá wọn gbàdúrà láàbí yìí, òun ló wá sọ fún pásítọ̀ yìí pé kó gbàdúrà dáadáa o, tó sì ṣàlàyé ibi tógun gbà wọnú ayé rẹ̀. Ibẹ̀ náà ni pásítọ̀ yìí ti mọ̀ pé ogun ènìyàn mímọ́ òun ló ń bá òun fira. Pásítọ̀ yìí wá wí fún mi pé òun lò tó 30 ọjọ́ lórí òkè àdúrà níbi tóun ti gbàdúrà àgbàyọrí. Ṣẹ́yìn náà mọ̀ pé bí ò bá jẹ́ tẹni tó ṣi níyè àdúrà oṣó, àdúrà àjẹ́, àwọn tọ̀tá alé àtàdúrà ọ̀tá òde àtàrógo gbógomi, òun ni bàbá yìí ó máa gbà káàkiri. Ẹ má jẹ́ àgbàgbé ohun tá à ń ṣiṣẹ́ lé lórí o. Ẹ̀rí bádìẹ ti ń jẹ fún ara wọn. Tí kọ̀lọ̀kọ̀lọ̀ ń fọmọ kọ̀lọ̀kọ̀lọ̀ ẹgbẹ́ ẹ̀ ṣoúnjẹ alẹ́. Ogun kan ń bẹ lójú ọ̀nà ìgbàgbọ́. Ogun ènìyàn mímọ́ ló ń jẹ́. Ìṣọ́ra, àdúà àti inú kan lèèyàn fi ń bọ́rí. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú tẹ̀síwájú. Pásítọ̀ kan wá bá mi pé òun fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ nínú ìjọ wa. Mo sì fún pásítọ̀ náà pé kó sọ ọ̀rọ̀ ara rẹ̀ fún mi. Pásítọ̀ yìí wí fún mi pé òun sin bàbá olùdásílẹ̀ òun fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ọ̀dọ́ lòun wà tóun ti ṣe pásítọ̀ nínú ìjọ bàbá tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ibẹ̀ lòun sì ti gbéyàwó, ibẹ̀ ló sì bí gbogbo àwọn ọmọ rẹ̀ sí. Ṣùgbọ́n lẹ́yìn ọdún 25, pásítọ̀ yìí lòun àtìyàwó òun ṣe àtúpalẹ̀ ìrìn àjò wọn pẹ̀lú bàbá olùdásílẹ̀ wọn.
wọ́n sì rí i pé kì í ṣe iṣẹ́ ìránṣẹ́ làwọn ń ṣe o bí kò ṣe ìsìnrú. pásítọ̀ yìí wá wí fún mi pé fún àìmọye ọdún lòun fi gbowó oṣù, oúnjẹ tí wọ́n bá sì sè lókè lọ́dọ̀ bàbá ni wọ́n ò gbé fóun àtìyàwó àtàwọn ọmọ, ṣùgbọ́n nígbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí san sálárì 5,000 fún òun. mo wí fún un pé kó tó lè gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó kọ́kọ́ gbọ́dọ̀ lọ gba ọ̀pọ̀lọpọ̀ àdúrà, nítorí pé ẹni tá a sokùn mọ́ lẹ́sẹ̀ ó ní mò ń rí, ní èyí tó túmọ̀ sí pé lílọ rẹ̀ ó nira díẹ̀. lẹ́yìn àdúrà rẹ̀ ó sì tún padà wá bá mi kémi àti ẹjọ́ gbàdúrà pọ̀, ibẹ̀ ni wọ́n ti mọ̀ bóyá a lè gbà sínú iṣẹ́ ìránṣẹ́ wa. ẹ wò ó, n ò rí àrídájú pé pásítọ̀ yìí ṣe ohun tí mo ní kó ṣe o, bí ẹ̀mí mọ́ ṣe ṣàlàyé rẹ̀. ó kúrò ní ṣọ́ọ̀ṣì náà o, bó ṣe lóun ó kúrò. ohun tí ẹni tó mú un wá sọ́dọ̀ mi sì ń sọ fún mi ni pé bàbá tó kúrò nínú ìjọ rẹ̀ á máa pàṣàmọ̀ kan pé pásítọ̀ lágbẹ́jà yìí ò tí ì lọ o, ó kàn rìnrìn àjò experience lọ ni. ẹ wò ó, lẹ́yìn bí ọdún 3 pásítọ̀ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó padà lọ bá bàbá olùdásílẹ̀ rẹ̀ o. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a fi tó mi létí, wọ́n ṣe ló dọ̀bálẹ̀ gbalaja láàrin ọ̀pọ̀ èrò tó ní bàbá òun ti padà dé. iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ sì tẹ̀síwájú lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá olùdásílẹ̀ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí. ṣe wá rí báyìí pé ogun ènìyàn mímọ́ ò ṣeé fọwọ́ yẹpẹrẹ mú. n ò lè gbàgbé arákùnrin kan tó fẹ́ ṣègbéyàwó ní ṣọ́ọ̀ṣì kan. pásítọ̀ rẹ̀ wí fún pé bó bá ń fẹ́ gbéyàwó kó mú kan nínú àwọn ọmọbìnrin ṣọ́ọ̀ṣì, ṣùgbọ́n arákùnrin yìí àtẹni tó fẹ́ wọ́n ti ń bára wọn pọ̀ báyìí láti yunifásitì ni. ètò ìgbéyàwó wọn sì ti ń lọ ní pẹrẹu láàrin ìdílé méjèèjì. ẹ wò ó, pásítọ̀ wọn pàṣẹ pé ẹnikẹ́ni ò gbọdọ̀ bá wọn lọ síbi ìgbéyàwó tí wọ́n fẹ́ ṣe yìí o, nítorí pé ọmọ ìjọ tá à ń sọ yìí ó kọ̀rọ̀ sí lẹ́nu. nínú ìsìn kan nínú ṣọ́ọ̀ṣì wọn, bàbá yìí ń sọ fún àwọn ọmọ ìjọ tó wà níbẹ̀ pé òun pàṣẹ fún ìkan nínú àwọn ọmọ ìjọ òun pé kò gbọdọ̀ fẹ́ obìnrin kankan níta, ṣùgbọ́n ó kọ̀ tí ikún. bàbá náà wá mí kanlẹ̀, ó wá sọ̀rọ̀ tàṣẹtàṣẹ, ó ní ìgbéyàwó dùn ṣe o, ṣùgbọ́n òun retí ìgbà tí wọ́n fi èso ìgbéyàwó hàn gbogbo àgbáyé. ẹ wò ó, di bí mo ti ń sọ̀rọ̀ yìí, àtọkọ àtìyàwó wọn ò tí ì gbọ́ pá, bẹ́ẹ̀ wọn ò tí ì gbọ́ po. ṣe wá rí báyìí pé ogun ènìyàn mímọ́ ò ṣe fọwọ́ yẹpẹrẹ mú. ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi, àìmọye àwọn pásítọ̀ àti olùdásílẹ̀ ìjọ ló jẹ́ ojúlówó ìránṣẹ́ Ọlọ́run. wọn a máa wá ire àwọn àgùntàn wọn, wọn a sì nífẹ̀ẹ́ àti máyé wọn tẹ̀síwájú. ṣùgbọ́n bó o bá ti rí ohun tí pásítọ̀ rẹ ń so jáde, bíbélì wípé nípa èso wọn gan la ó fi mọ̀ wọ́n. bó bá jẹ́ pé tèpètèpè ló fi ń bá yín lò, bó bá jẹ́ pé ti ẹnìkan ló mọ̀, bó bá sì ti sọ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ di bísínẹ́sì mọ́ yín lọ́wọ́, bó o bá tètè fìrìn kúrìn ẹsẹ̀ rẹ kó o ferege, kó o yá mọ̀ pé eyín tájà rẹ fi ń bọ́mọ rẹ̀ ṣeré, òun náà ni ó fi bùjẹ gbẹ̀yìn ayé rẹ̀. kí wọn náà sì gbà kìlọ̀ kan pé bó o bá jẹ́ ọmọ ìjọ, mírèkù ti ẹni kó o dojúkọ o, má bá wọn lépo o, má bá wọn dìtẹ̀ mọ́ pásítọ̀ rẹ o, má lọ ṣọ́ọ̀ṣì yín láti lọ ṣe pọ́lítíìsì o, kó o sa ipá rẹ láti mú ìjọ rẹ tẹ̀síwájú, kó o sì má jẹ́ kẹ́nikẹ́ni ó kó bá ọ. ṣùgbọ́n bó o bá ti rí ọ̀kan nínú àwọn tí mo ń sọ yìí tó o bá ti rí kọjá rí, mo ya ọjọ́ Friday ọjọ́ 9 oṣù yìí sọ́tọ̀ láti gbàdúrà fún gbogbo àwọn tó gun ènìyàn mímọ́ ń bá jà. ìwọ náà bá ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ níbikíbi tó bá wà o, kọ́lọ́run ọ̀run kó lè bá ọ tún ètò ayé rẹ ṣe. kò sì máa rántí ọ̀rọ̀ mi pé ẹ̀rí bádìyẹ ti ń jẹ fún ara wọn, tí kọ̀lọ̀kọ̀lọ̀ ń fọmọ kọ̀lọ̀kọ̀lọ̀ ẹgbẹ́ ẹ̀ ṣoúnjẹ alẹ́. ogun kan bẹ lójú ọ̀nà ìgbàgbọ́, ogun ènìyàn mímọ́ ló ń jẹ́. ìṣọ́ra, àdúà àtinú kan lèèyàn fi ń borí. ẹ jẹ́ á gbàdúà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún àṣeyọrí ètò ti ọ̀sẹ̀ yìí. mo gbàdúrà fún àwọn olùgbọ́ ọ̀rọ̀ yìí, gbogbo ọ̀rọ̀ òdì tá a ti sọ sínú ayé rẹ látọ̀dọ̀ àwọn ènìyàn mímọ́ wá, mo dànù nípa agbára tí ń bẹ nínú orúkọ Jésù. mo gbàdúrà àánú fún ọ lónìí pé kó gba àánú Ọlọ́run. báyìí ni a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè, ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀sùn sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.